أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم. الله لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفه. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. الله وسع كرسي السماوات والأرض. ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إكراه في الدين قد تبين رشد من الغي. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأثقل لا انفصام له. والله سميع عليم. اللهم صل وسلم على سيدنا محمد خاتم الأنبياء. آمين. ومعدن الأسرار. آمين. ومنبع الأنوار. آمين. وجمال الكونين وشرف الدارين. آمين. وسيد الثقلين المخصص بقاب قوسين. اللهم آمين. آمين. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àsìkò gẹ̀ fún aṣáájú àdáná wa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run ọlọ́mọṣẹ́ àbá náà wa Muhammad. sallallahu alayhi wa sallam. léètì òní pẹ́ púpọ̀ akẹ́ àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run bẹ̀rẹ̀ láti rí baba Sheikh Adam. rahimahullah. baba Sheikh Kamaluddin al-Adabi. rahimahullah. baba wa Yusuf Lagbaji. rahimahullah. baba wa Alamunigun. rahimahullah. baba wa Yusuf Abajaoro. rahimahullah. ọlọ́mọṣẹ́ bá akẹ́ gbogbo wọn. àmín. baba wa Muhammadu Sa'id Ajibola rí kí ó yọ ọmọṣẹ́ bá akẹ́ gbogbo wọn. àmín. ọlá amina. àmín. àfi kalẹ̀ wọn náà àfi kí àwọn ẹni Ọlọ́run bá tí wọ́n ṣẹ́kù. bẹ́ẹ̀ láti rí àwọn baba wa àfàgbà First Malami Ubandoma ọlọ́mọṣẹ́bà lọ́ra ẹ̀mí wọn. àmín ya Allah. àkí gbogbo àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ láyé kọ̀ọ̀kan mọ́ṣẹ́bà lọ́ra ẹ̀mí gbogbo wọn. àmín. a wá padà sọ́dọ̀ àwọn baba wa Fadlatul Amid tí wọ́n jẹ́ aṣojú àti fún Amid gbogbo lè kí wàá wà sátìzà ọlọ́mọṣẹ́bà lọ́ra ẹ̀mí. àmín. gbogbo wa sátìzà tá à ń bẹ lábẹ́ yín ọlọ́mọ fi wálẹ̀. àmín. ní àdáṣà lẹ́sà àwa kí àwọn baba wa Fadlatul Mudir Al-Mufassir wal-Mufti al-Am adamallahu hayatahu ala fún khayri. ìlú Òṣogbo àti agbègbè rẹ̀. adamallahu hayatahu. ọlọ́sọ̀bà fi wọ́n lọ́kàn balẹ̀. àmín. ọlá amina. àmín. mẹ́sẹ̀gì méjì péré sí mẹ́ta òun náà ni a fẹ́ bára wa sọ láàrin ìwọ̀nba ìṣẹ́jú tó kù. gbogbo àwa tí a jẹ́ òbí ọmọ mẹ́sẹ̀gì kan mọ̀ lọ́dọ̀ wa àti gbogbo àwa tá a tún jòbí náà tá a tún fẹ́ mọ́mọ́ lọ sílé kéwú láyé ibòmí. mẹ́sẹ̀gì ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́ ń parí lónìí mẹ́sẹ̀gì méjì ní lọ́dọ̀ yín. lábẹ́ mẹ́sẹ̀gì náà ọlọ́run anábùwà Muhammad. sallallahu alayhi wa sallam. bàdà a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم. وسارعوا إلى مغفرة من ربكم. نعم. وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. ọlọ́run anábùwà Muhammad. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ mẹ́sẹ̀gì mi yóò mọ lọ sọ́dọ̀ ẹ̀yin tí ẹ ń parí lónìí gbogbo ẹ̀yin tí ẹ dúró bẹ́ẹ̀ dúró ná ẹ wá bí jókòó. mẹ́sẹ̀gì mi sí yín òun náà ni wípé ẹ ti parí báyìí lójú ara yín ẹ ti kéwú tán lójú ara yín àfáà ni yín lójú ara yín àgbà àfáà ni yín àmọ́ ẹ tí ì ké nkankan ẹ sì ti mọ̀ nkankan ẹ ríra yín gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ kal-mubtadi fi ta'limi al-arabi ẹ ríra yín gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ tó kọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa kọ́kọ́ ìmọ̀ kéwú gbogbo ìmọ̀ téèyàn bá wò ó mọ̀ láyé ìpìlẹ̀ náà lẹ́sẹsẹ níyì béèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́ lójú ọ̀nà tá a wà yìí gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ aláfíà ibikíbi tẹ́ bá wà kẹ́ mọ́ gbọ́ báwọn ni ẹ tí mọ̀ nǹkankan ẹ sì mẹ́ra yín pé ẹ ti mọ̀ nǹkan nítorí pé ìmáàmù wa Ash-Shafi'i
rahimahullahu ta'ala ó ní al-ilmu thalathatun ashbar. al-ilmu thalathatun ashbar. bẹ́ẹ̀yàn bá ṣe kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ jáde yìí yóò rà rẹ̀ pé ó ti mọ̀ kankan. ìpele àkọ́kọ́ téèyàn kọ́kọ́ máa ń dé nígbà téèyàn bá kẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ yìí faman adraka shibra al-awwal. faman adraka shibra al-awwal takabbar. yóò rí ara rẹ̀ wípé òun ti mọ̀ kan yóò wá ṣe yànga ìgbéraga ó wọ̀ ọ́ lẹ́wù yóò wá rí wípé kò sí tẹ́fẹ́ sọ nínú lógà tí mi mà kò sí tẹ́fẹ́ sọ nínú àwọn kọ̀wáìdù sùlíyà àwọn kọ̀wáìdù fìkìhíyà gbogbo mọ́ntìkì tẹ́ ẹ kọ́ ẹ máa ríra yín yóò máa kọ́kọ́ hú lágbára yín nítorí pé ó dà gẹ́gẹ́ tó ṣe parí ẹ̀zámù ni tó jáde nínú ẹ̀zámù yóò sì ra ibi pé gbogbo tó ń kọ́ sí bẹ́ẹ̀ takabbar. yóò wá máa ṣe mótómótó tí wàá ń ṣe yìí kò ní jẹ́ kó lè rí iná wípé ẹ̀kọ́ sì kù síwájú mótómótó tí ń ṣe yẹn kò ní jẹ́ kó lè kẹ́kọ̀ọ́ wípé àátún tẹ̀síwájú sí ni. takabbar. ìgbéraga ni ó wà lọ́kàn rẹ̀ àti tẹ̀síwájú yóò wá nira gbogbo ẹ̀yin ọmọ aláfíà lónìí ẹ ríra yín wí wípé ipò tẹ wà yóò kọ́ ṣe yín bẹ́ẹ̀ kò sí bí ò ṣe ní ṣe yín bẹ́ẹ̀ ó jẹ́ alákọ̀ọ́kọ́ nínú ìpele àkọ́kọ́ tẹ̀ ń léba tẹ̀sí léba lọ́wọ́ yìí. wàmánì adraka shibra thani tawadda. àmọ́ Imamu wa Shafi'i rahimahullah ó ní bẹ́yàn bá wá dépò ẹlẹ́ẹ̀kejì níbi téèyàn ti máa ń kẹ́kọ̀ọ́ ọ wà ayíra rẹ ìgbà tẹ́ ti parí báyìí tẹ́ parí sànàwí gẹ́gẹ́ mo sọ fún yín ìpìlẹ̀ ní bẹ́ lọ́wọ́ yín ni foundation lẹ ní ẹ̀ tí ìkọ́lé kankan foundation mà oníbẹ̀ lọ́wọ́ yín ni àwọn nǹkan tẹ́ ẹ̀ máa gbélé lérí tẹ́ bá wọ àwọn marhala jami'iyya léyìí tọ́pọ̀lọpọ̀ yín ti wà ń bẹ̀ yìí àwọn tó bá ṣe Islamic àti Arabic study léyìí tí mo ń sọ yìí yóò wá ira rẹ̀ wípé àṣemọ̀ tó kù síbi kan yóò wá rí wípé wà sí òtún ẹ̀mọ́ kankan yóò wá ìgbéraga tí ń lò níbẹ̀rẹ̀ òun ni tó bá wá wọ jámíà ara rẹ̀ wà balẹ̀ yóò wá rí pé àṣegbò tí mo tẹ̀ wá ń wò tí mo ń ṣe lẹ́ngúlẹ́ngú sí àṣẹ ó tún pọ̀ jù báyìí lọ marhala jami'iyya nìyẹn ìdí yẹn gbogbo ẹni tó bá parí sànàwí yányán ìgbéraga mọ́ ń bẹ lára wọn bọ̀ nínú tẹ̀síwájú ni yóò ti wá mọ̀ wípé ẹ̀kọ́ tún kù tá a máa mọ̀ tí ó wàá fúnyàn níwà pẹ̀lẹ́ àti wà rẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nù ni ẹlẹ́ẹ̀kẹta. wàmánì adraka shibra thalitha alima annahu la ya'lamu shay'an. téèyàn bá parí jámíà ara yẹn máa ń balẹ̀ ni kò sẹ́ni tí ó parí jámíà tí ó mọ̀ ṣe wọ̀nrànwọ̀nràn gbogbo ẹ lọ wo gbogbo academic line pátá wọ̀nyí sábà ní ìgbéraga kí ló fà á wọ́n ti mọ̀ wípé ẹni tó kọ rìsálà majestir tó ṣe master rẹ̀ ó wúra rẹ̀ wípé ẹni tí ó jẹ́ supervisor òun àbẹ́ni tí ń lecture rẹ̀ ó rí wípé òun gan ti òun jù lọ lọ́jọ́ eré ni ẹlòmíì gan lè bí lecturer rẹ̀ lọ́mọ yóò wá farabalẹ̀ pé àṣẹ nǹkan báyìí kù yóò wá mọ́ra àṣẹ ìtì ẹ̀mọ̀ kankan. Allah. tó bá tún wá ń kọ rìsálà doctora tá a mọ̀ sí PhD yóò tún wá mọ̀ wípé àṣẹ ayé kù síbì kan nínú mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń parí lẹ́ni ìmọ̀ràn mi àkọ́kọ́ fún yín nù ni ẹ mọ̀ nǹkan kan o ó dìgbà tẹ́ bá tẹ̀síwájú kẹ́ tó lè dà bẹ́ẹ̀ àwọn tá à ń sọ yìí nítorí pé tá a bá wo àwùjọ wa níbi tá àwùjọ ti bàjẹ́ jù láyé gbogbo àwa tá a jẹ́ oníkéwú tẹ́ bá rí i pé wọ́n ká orí èèyàn mọ́ èèyàn bì kan tẹ́ bá rí i pé wọ́n ká ọwọ́ èèyàn mọ́ èèyàn bì kan àwọn tó kéwù sànàwí ló pọ̀ jù nù wọn gbogbo àwọn àgbàlagbà tó kéwù sànàwí lánàá tí bẹ̀rù Ọlọ́run sì ń bẹ lára wọn wọ́n sì ń lò dé ní àmọ́ àwa sànàwí tè ní rádaràdá ló pọ̀ jù lọ́wọ́ wa. Allah. sọ àwọn sànàwí tàná o àwọn sànàwí tè ní tá à ń bí láti bí 1980 síbí yìí 19 kìíní kan síbí yìí eré bí a ṣe lówó òjijì ló pọ̀ jù lọ́rọ̀ wa. Allah. gbogbo ẹni tẹ́ ń parí lẹ́ni ó jẹ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ lábẹ́ èyí òní ló jẹ́ mú àyá Al-Qur'an nìyí wá pé wasari'u ila maghfiratin min rabbikum. wasari'u ila maghfiratin min rabbikum. àwọn eré tẹ́ ẹ máa sá eré bíi pé mo fẹ́ jẹ́yàn mo fẹ́ lápa lọ́nà dáadáa ni ẹ sá. àwọn tọ̀hún tí wọ́n sọ wípé bí ọba sùn bí ọba ti sùn ọ́ sùn bó ti rí nù ni àmọ́ àyá Al-Qur'an takò àwọn ideology kọ̀ọ̀kan léè tó já sí wípé ó ti mú ọmọ mi sáyé ó ti sì eré sá
وسارعوا إلى مغفرة من ربكم. kó sa eré kó jẹ́yàn tọ́lọ́wọ́n bá mi ń wí òun náà ni wípé ọ́ súnmọ́ Ọlọ́run bá ní gbogbo àwọn eré táwọn ayé ń fún ọ wípé kó o sá kọ́ lè bá débi tó ń lọ erékeré lè yí òun ni. وجنة عرضها nítorí pé ibi السماوات والأرض. Al-Ghayatu Al-Marmal-Ghali àwọn the highest goal tí gbogbo wa máa ń lé láyé náà ni pé bó la sì fẹ́ lo mọ́tò bẹ́ẹ̀ sì ni ibẹ̀ kọ́ ni pàápín yìí wà. níbi tí yìí wà náà ní ìmọ̀ ẹ lọ wo gbogbo àwọn academic line pátá wọ́n ti pé kí ni kan Islamic Reformation ó ti wà lè tó já sí pé ojú táwọn èèyàn fi ń wo kéwú lẹ́ẹ̀kan bàbá wa president o student wọ́n ti mẹ́nu bà díẹ̀ ń bẹ̀ àwọn ojú wípé alágbájá yóò kéwú kí ló fẹ́ fi kéwú ṣe ayé ti kọjá báwọn ni ó dẹ̀ ti wà Islamic Reformation yìí ti wà tipẹ́tipẹ́ àmọ́ ibi tí àwọn èèyàn ń fojú sí ni wípé bó bá ti kéwú òsì lọ́mọ òsì ní ó gbẹ̀yìn ẹ̀. Allah. bẹ́ẹ̀ sì ni gbogbo wa ẹ jẹ́ ká wo gbogbo ẹni tó bá ṣe Islamic and Arabic study nínú ayé kò lè lọ poli institution méjì náà ló lè lọ ìdá kó lọ NCE tàbí kó sì lọ university any university ní Nàìjíríà àbí all over the world ó lè lọ state university ó lè lọ federal university pẹ̀lú Islamic and Arabic study yìí àmọ́ gbogbo èèmù wa náà ni wípé bó o là ṣe kéwú tán o sì ní bẹ́ẹ̀ ọlá wípé àwọn àfáà wa tí wọ́n ń kọ́ wa wọn gbé mọ́tò wa lè kéwú àwọn àfáà wa tí wọ́n ń kọ́ wa wọn ní ladies bike gbogbo ń ti bẹ́ lẹ́mi wa nìyẹn wípé bàbá ti lè kéwú tán báyìí ẹlòmíì ò ti mú sẹ́ jálàbí níṣẹ́ mi sọ pé ṣiṣẹ́ òtún àwọn kan ṣe wọ́n fi gboyè wájú Ọlọ́run lóye dáadáa ẹlòmíì sì ṣe ó sì sórí ibú ń bẹ̀. àmọ́ ojú ọ̀nà tẹ́ ẹ tọ̀ gbogbo ẹni tẹ́ ẹ ń parí lẹ́ni ẹ tọ̀ ojú ọ̀nà tó já sí wípé gbogbo tẹ́ ẹ bá tọ̀ láyé orúkọ mẹ́ta ń bẹ lára yín tẹ́ gbọ́dọ̀ mọ̀ gbé káàkiri àkọ́kọ́ orúkọ lè kéwì yìí ń bẹ lára yín ẹ má fi ba àwọn tí ń bọ̀ lẹ́yìn pé àṣẹlẹ̀ kí n baraka ni ẹ má jà mọ́mọ́ lọ́bẹ̀ ibẹ̀ láti mọ̀mọ́ kan tó bọ́ wẹ̀yàn lọ́wọ́ ẹ̀ orúkọ àkọ́kọ́ ó ṣe pàtàkì bí orúkọ rẹ̀ ò bá ṣe pàtàkì sí ọ ilé kéwì gbọ́dọ̀ ṣe pàtàkì alákọ̀ọ́kọ́ nìyẹn orúkọ ẹlẹ́ẹ̀kejì orúkọ ìdílé rẹ̀ orúkọ bàbá rẹ̀ tó ń jẹ́ tìyá ẹ sábà hàn nínú orúkọ tá a jẹ́ Allah. ẹ mójútó orúkọ àwọn bàbá tí wọ́n bí yín tẹ́ ẹ fi ní bàjẹ́ orúkọ ẹlẹ́ẹ̀kẹta náà ni tiẹ̀ gẹ́gẹ́ náà fáwọn ọmọ tiẹ̀ tí ń bọ̀ kọ́ má dá pé sọ ọmọ lágbájá ni ó ti bà ayé jẹ́ káwọn ọmọ tí ń bọ̀ wá ó tó dáyé ó tó dé. Allah. Aki wọlé Alhaji wa Abdulkabiri Ajísọpẹ́ Àṣìpa Captok olólùfẹ́ bàbá Mudiru ààrẹ mùsùlùmí gbogbo ààrẹ mùsùlùmí gbogbo ìlú àti ilẹ̀ ọba Alhaji wa Abdulkabiri Ajísọpẹ́ Àṣìpa wọ́n ní ìfẹ́ bàbá Mubasiru pa mí bí ọtí bó mo fẹ́ ṣera mi sí ìwà lánàá sì tún wá ní débi lónìí ni kódà bó sì ṣẹ́jú méjì ń lò Alhaji Abdulkabiri Ajísọpẹ́ Àṣìpa ẹ ṣeun ẹ kú fẹ́ Ọlọ́run ní gbáyà yìí náà láéláé wọlá Ànábì wa Muhammad wọlá la hawla wala quwwata. gbogbo ọmọ ní afla gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ mi òun náà ní wípé orúkọ mẹ́ta ni ẹ lọ́ọ́ mójútó nítorí wípé gbígbìyànjú yín àti ìfarabalẹ̀ yín ẹ mọ̀ ìráyín pé gbogbo ohun tí ẹ bá wá mọ̀ ń bì orúkọ yìí gbúdọ̀ ṣe pàtàkì tó gbúdọ̀ mọ reflect nínú láìfù yín ó jẹ́ mẹ́sẹ̀gì àkọ́kọ́ mẹ́sẹ̀gì ẹlẹ́ẹ̀kejì ó náà ní fún àwa tá a jẹ́ bímọ tá a ti lọ́mọ ń lé kéwù tàbí tá a fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́mọ́ lọ lé kéwù ẹ má wo pé àáfà alágbájá torí pé online ti ba ayé jẹ́ àwọn tá a rí láàfà tí social media ti fún ní certificate PhD tó ti gba ipò professor online náà pọ̀ sí jù gbogbo ẹ̀yin òbí ẹ jẹ́ ká lọ tún àníyàn wa ṣe ẹ jẹ́ ká mọ̀ wípé bá a bá fẹ́ mo fìyàn sójú ọ̀nà tó Ọlọ́run ni ó rọ̀ ọ́ lọ́rọ̀ Ọlọ́run ni ó tó Ọlọ́run ni ó pèsè àti ìjẹ àti ìmu rẹ̀ àmọ́ níjà tá a bá ti lé wo pé èrè ò pé ni ṣé ò rí lágbájá online ni ò rí ilé tó post ń jò ní ni ọ̀rọ̀ ọkọ̀ tó post ń jò ní ìdí ẹ̀ tó yẹ pé gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé wọ́n ń post mọ́tò wọ́n ń post ilé wọn nítorí pé wọ́n mọ ewu nínú tí ń bẹ nínú orúkọ wọ́n sì mọ pàtàkì tí ń bẹ nínú orúkọ
gbogbo ẹ̀yin ìyá tí ń bẹ ń bí ẹ̀yin bàbá tí ń bẹ ń bí ọ̀pọ̀lọpọ̀ ti báyọ̀ ọmọ jẹ́ kó tó wọlé kéwú. Allah. àmọ́ wá wo wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìfẹ́ owó ti múmú láyà wa, ìfẹ́ bí ọmọ mi náà ti ṣe máa rìn, ọmọ tí ò tí ì wọ ìdádi títí ń wọ agbádá lójú yín, ó yẹ kẹ́ mọ̀ sọ pé rárá ìwọ̀kuwọ̀ ló ń wọ̀ yìí. níbo ló ń lọ? ó gbé tẹ̀sùbá sọ́wọ́, ó ní mò ń lọ òde àdúrà ni. níwọ̀ ọmọ ìdádi kése pé kò dáa kẹ́ ọmọ ó lọ lé ibi tán ti ń ṣàdúrà, àmọ́ níbẹ̀ òun ni tówó òun ní bá pọ̀jù yóò àfẹ́tẹ̀ kò ní jó lè kẹ́kọ̀ọ́ mọ́. Allah. àfàwa ní àdọ́rù ṣéyìn lílì fata jiddatul gina. وأضر شيء للفتى جدة الغنى. نعم. وفراق أيدي في الشباب السكود. وفراق أيدي في الشباب السخود. وفراق أيدي في الشباب سخودي. نعم. وفراق أيدي في الشباب السخود. وضر شيء للفتى جدة الغنى. gbogbo òbí tẹ́ lọ́mọ ń bì yìí wàláhì làzìm tí ẹ bá ti rí pé ọmọ yín ti ń ṣe bí olówó tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ pè ṣàkíyèsí. وضر شيء للفتى جدة الغنى. ìnira ni ó jẹ́ fún lọ́jọ́ ọ̀la, yóò mọ sọ fáwọn èèyàn pé wo àfa àkọ́kọ́ mójútó owó náà kó tó mójú tẹ́kọ̀ọ́. وضر شيء للفتى جدة الغنى. àfa ìmọ̀lá kọ́kọ́ mójútó ká tó mójútó owó. Allah. ìwọ tó fẹ́ ṣe business tó bá nímọ̀ ń pa rẹ̀ business rẹ̀ yóò ṣe kí ni o yóò parun. وضر شيء للفتى جدة الغنى. àbá bọ́ọ̀ bá mọ̀ wọ ẹ̀gẹ́ ṣe tó bá lọ́rọ̀ ariwo bá ti ṣe gàrí ọ̀ ní jèrè bọ́ ń bẹ̀. وضر شيء للفتى جدة الغنى. ìwọ tí ò mọ bí wọ́n ti ń tepo tó lọ́ọ́ kọ́ lé epo àwọn kan ní ò mọ jèrè ò ní jèrè kankan. وضر شيء للفتى جدة الغنى. kódà ilé kéwú tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí tó bá mọ̀ nípa ń tán pè ní àtẹ̀dírís bá a ti kọ́ ọmọ bó bá kọ́ ọmọ ó lè mọ jèrè dáadáa. وضر شيء للفتى جدة الغنى. gbogbo ẹ̀yin òbí yányán mẹ́sẹ̀gì mi fún yín nìyẹn, ẹ mójútó àwọn ọmọ yín. ọmọ mi ń ṣe yahoo lábẹ́ yín tẹ́ẹ̀sì mà. ọmọ tí ò dá ń lé tá a wá gbé wá sọ́dọ̀ àfà yóò bá yá àfà níjẹ́ bàfà ni ò bá múra. وأضر شيء للفتى جدة الغنى. wọ́n wá sọ wípé ìgbà tá a mọ̀ ọmọ yìí lọ lé kéwù kò rí báyìí ẹ̀yin lẹ́ ẹ̀ fura. وأضر شيء. ọmọ yìí tí bá ti ń pẹ́ sùn tí ń sùn láago méjì láago kan ẹ fura sí. للفتى جدة الغنى. èsè kó gbèwé ń kàwé àbó gbé tíra tí ń ka fóònù lí ń tẹ̀ láti bóyá bí aago mẹ́jọ tó ti kí ìṣá ìtàn ó wá wà bẹ̀ títí fàdí aago mẹ́ta ẹ fura sí ọmọ bá ní. وأضر شيء للفتى جدة الغنى. وفراغ أيدي وفراغ أيدي في شباب الشقود. وفراغ أيدي في شباب السقود. nítorí pé eré ibú tó pọ̀ jù lára tá à ń kó káàkiri nísìnyí àwùjọ àwọn aláàfáà ló ti ń bẹ̀rẹ̀ báyìí. léè tó yá sí pé a ní àwòkọ́ṣe mọ́ láwùjọ àwọn aláàfáà. Allah. wọn à ní mọ̀ wípé bàbá wa Mufasiru ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò gbérí èèyàn kó tó jẹ́ èèyàn. wọn à ní wo èyí òun ni wọ́n wá wo ọmọ kan tó já sí pé òun ti báyé jẹ́. ẹlòmíì síná lọ́lọ́run fi ràn fámi lọ́rùn, ẹlòmíì tọ́mùtọ́mù ni ọtí ni. ẹlòmíì náà sì ń bẹ síná ni. tó já sí pé gbogbo àwọn yìí ni wọ́n ti rí gẹ́gẹ́ bí Al-Arobiyaht ti ń bẹ lára àwọn àfa. wọn wá ní rí àwọn tí ò sí lára wọn. wọ́n wá wo tẹnìkan wá fi da igba èèyàn àfa tó dànù. وأضر شيء للفتى جدة الغنى. ìṣẹ́jú kan tó kù bó tẹ̀ já sí pé ogún ìṣẹ́jú náà fi mo ti lo ìṣẹ́jú mẹ́jọ. wọ́n fún mi ní 10 minutes to 3. pẹ̀lú gbólọ́dọ̀ láti sọ fún ìkílẹ̀ nísìn. Inshallah. nítorí pé gbogbo mẹ́sẹ̀jì tá à ń pass yìí tá à ń gbé sára wa lára yìí ọ̀pọ̀ ni ó wúlò fún fẹ́ni tó bá ń là á ká ẹ̀. àmọ́ gbogbo ẹ̀dá pátá tó bá ti lè wúra rẹ̀ tí ó já sí pé wọ́n ò pé hubu salamati yusi ní hamma sahibihi. hubu salamati yusi ní hamma sahibihi.
hubu salamati. Hubbu salamati. Gbogbo ẹ̀dá tó bá ti lè dúró rárá pé wípé gbogbo tí n bá ti lè ka sànàwó ti tó mi. Hubbu salamati. Tí n bá ti lè ka ìdádí mo ti di àfáà. Hubbu salamati. Ipe bí mo ṣe wáyé ìfẹ́ nira fún gbèsè ayé mi tí n bá ti lè ka ìdádí ó tó tí n bá lè ka sànàwí ó tó. Hubbu salamati. Tí n bá ti lè ka GSS 3 mo ti di ọ̀mọ̀wé. Hubbu salamati. Tí n bá ti lè ka SSE mo ti di ọ̀mọ̀wé. Hubbu salamati. Yusini. Amma sa'ibi. Àmọ́ gbogbo tí ó sọ̀yàn di ọ̀gá láyé tó bá ti lè lóró ojú wípé ìfẹ́ ṣe wàhálà àfàwọn alámi àtúntò gàrá yín nù ni ó lọ ní jẹ́ kankan. Allah. Hubbu salamati. Tí n bá lọ lè kí wọ́n nà mí. Hubbu salamati. Tí n bá sòwò yìí mo lè sọ́ọ̀tì bọ́ọ̀ bá sọ́ọ̀tì ò ní jèrè. Hubbu salamati. Gbogbo òbí mi náà tí wọ́n sì máa ń wò wípé ọmọ wa rèé wàláhi ìmáàmù wa Ash-Shafi'i rahimahullahu ta'ala. Àmín. Nígbà tí ń sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ wípé bóun ti ṣe jìyà tó kò gbọ́njú mọ́ bàbá rẹ̀ ó ní mọ́sí àbílẹ̀ ní tá à ń tẹ̀lé. Hubbu salamati. Àmọ́ gbogbo àwa tí à ń sọ yìí nísìnyí gbogbo àwa tá a wà ń bì gbogbo wa yányán kò sẹ́ tó fẹ́ dààmú mọ́ a kàn fẹ́ máa jèrè mọ́ ni a fẹ́ jìyà fún mọ́. Hubbu salamati. Yusini. Amma sa'ibi. Gbogbo ẹni tẹ́ ń parí bí lẹ́yìn gẹ́gẹ́ mọ́ ní sọ fún yẹn má dúró. Níbẹ̀ náà wà sádìsà yín ti ń bẹ́ẹ̀ bì tí wọ́n ṣe màjẹ́sítìrì wọn. Allah. Tí wọ́n bá wò wípé kò sówó èlò ni kí ni tí à ń rí nídìí kéwú ṣéǹṣe tó wá ṣe mástà ni àfa ojú kan lọ́wọ́ wà ánìlì màálì. Anil maali. Àfa gbogbo ẹni tó bá fẹ́ ga tán yányán kò sọ́gbọ́n tó fẹ́ dá sí tí ìrònú rẹ̀ bá ti lè kéré ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó ní inna Allaha yuhibbu ma'ali al-umur. Gbogbo ẹni tó bá gbèrò pé ó ti ní àwọn pílánì kalẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́yàn ó gbọ́dọ̀ ní timetable fúnra rẹ̀ ó gbọ́dọ̀ ní wípé ó dáa tí n bá ṣe eléyìí tí ò bá mú jẹ́ tún bọ́ sílé ìwò àbí tó bá tún parí eléyìí ó tún bọ́ síbòmíì ó gbọ́dọ̀ ní àwọn aim and objectives tó pọ̀ tó gbọ́dọ̀ mọ mójútó ó sì gbọ́dọ̀ gbéyàn kalẹ̀ gẹ́gẹ́ bí model gẹ́gẹ́ bí mentor pé mo fẹ́ dàbí lágbájá báyìí tó o bá ti lẹ́ni tó o fẹ́ jọ nínú ayé ò ní jẹ́ kankan. Allah. Ok ó dáa mo fẹ́ jọ professor Lóyèdé Islamic and Arabic study ló ṣe ó dáa mo fẹ́ jọ professor Agas Islamic and Arabic study ló ṣe ó dáa mo fẹ́ jọ professor Alaro ohun tí wọ́n ṣe ní mo fẹ́ jọ Dr. Fodilulan tí wọ́n ṣe ní mo fẹ́ jọ bá Mufasiru Tòní tí wọ́n ṣe ní Amuzanabu náà bẹ́ẹ̀ àwọn yìí ni mo fẹ́ jọ tá ẹ̀ bá ti lè ní àwọn tó gbé kalẹ̀ pọ̀ fẹ́ dàbí wọn ò ní jẹ́ kankan subhana rabbika. Rabbil izzati amma yasifun. ẹ jẹ́ àṣẹ Allahu akbar. Allahu akbar. Ustaz wa Abubakri Ballo Akogawy ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run ọba ẹlẹ́san yóò bá ní dúpẹ́ fún yín. Àmín. gbogbo ń tẹ̀sí ń tìtorí ẹ ṣe ọlọ́run ní jí ó dìbàjẹ́. Àmín. wala hayyu qayyum. Àmín. ní àná bàbá tí wọ́n ṣe wáàsí fún wa lánàá bàbá wa alága àná wọ́n làwọn gbádùn ọ̀rọ̀ wọn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n dùn bàbá náà nínú. láhàn Alhaji Abdulkabir Ajíṣọpẹ́ Àṣìpa Captok bàbá tó ṣe wáàsí wọ́n làwọn òfin 50,000 naira. Allahu akbar. láwọn 50,000 naira. Wàṣọ. láwọn fún ní 50,000 naira. Wàṣọ. láì gbé láìsọ. láwọn fún 50,000 naira. Wọ́n láwọn gbádùn yín. wọ́n ṣètò bẹ́ẹ̀. Dèdè ohun tí wọ́n bá yẹn wọ́n gbádùn ẹ̀. Dèdè tí wọ́n bá yẹn wọ́n làwọn gbádùn ẹ̀ wọ́n ló tú àwọn lára. Ó tú wọn lára. Kò gba gidi. Ó débẹ̀. At the same time ó súnmọ́ kó mọ̀ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà. Kádà. Súnmọ́ bẹ́ẹ̀. Kádà rẹ̀ ní jumla wájú. Wọ́n ní. Nígbà tí wọ́n ṣètò lọ́wọ́ ní bàbá Zainab ni wọ́n wọlé. Bàbá Zainab ní nínú ọlá wípé bí làwọn náà ti jáde tọ́lọ́ ń sì dá ọlá fún àwọn tó ju tẹnu àwọn àtìyàwó àwọn lọ. Wọ́n lè yí yòówù nínú ọmọ tí ń jáde lónìí tó bá nífẹ̀ẹ́ sí kó wá sí NCE ní Zainab College of Education wọ́n làwọn ó gbé. Wọ́n làwọn ó gbé. Ẹ gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Wọ́n lè yí yòówù nínú ẹni tí ń jáde lónìí tó bá nífẹ̀ẹ́ sí kó wá sí NCE. Pásù Ajíṣọpẹ́ ti débẹ̀ o. Scholarship
half scholarship half. wọ́n lè yí yòówù tó bá nífẹ̀ẹ́ síbẹ̀ wọ́n làwọn ó gbé Zainab ẹ̀ ní Fọlápìtàn. Àmín. wàlá hawla wàlá quwwata. Illa billah. nígbà náà ni àwọn àlùfáà wa bàbá Fadilatu Sheikh Idris Akitoye Babaju Babalọ. Babaju Babalọ Ọlágbọ́láhàn Kéwúgbọ́láhàn Ọmọgbọ́láhàn. Abu Shabab oyè tán sẹ̀ fún wọn nù. àwọ̀dù tí ń bẹ́ lé bàbá Akitoye wàláhì kò níye. Kò níye o. bàbá Akitoye wa sọ fẹ́mi wípé èmi lèmi bẹ lọ́wọ́n ọlákún kéwù mi ìwà ní lọ́lákún tán kí n yahun. ó súnmọ́ kí n tó wà lọ́rẹ̀ náà mọ́ pọ̀ ló fi ní sáfà mọ́ fàáfà láwọ̀dù. qualities ni bàbá máa ń wọ̀. ó súnmọ́ kí n tó wà lọ́rẹ̀ náà mọ́ pọ̀ ó súnmọ́ ni ó súnmọ́. bàbá wa Idris Akitoye ẹ ní Fọlápìtàn láíláí. Àmín. gbogbo ń tẹ bí pátá bàbá ò ní kéwù ṣọlá Kéwù Ṣọlá. kéwù ṣẹwà Kéwù tún mi ṣe. kéwù mi Kéwù tún mi ṣe. Kéwù wò mí lójú. orí bí ó sì wọ bú pé ó Kéwù fún mi ló ń jẹ. bàbá yìí ní ṣubú. Àmín. ní báyìí a fẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́lá wa ààrẹ mùsùlùmí ìlú ọba. gbogbo ìlú ilẹ̀ kàràkàndù ọba ṣùgbọ́n ká tó lọ sí ọ̀dọ̀ bàbá akínwọlé dọ́kítúrù wa Nurudeen Abdulaziz Abajaoro Almudir ọlọ́mọ fi nǹkan ṣẹ̀mí yín o. Àmín. àlékún àdáfíà rẹ̀ ojoojúmọ́ ọlọ́run túbọ̀ bá a ṣe fún yín. Àmín. bàbá ti sọ pé ìsọpẹ́ chairman tó sọ̀rọ̀ bí bàbá tó sọ̀rọ̀ àwọn ni chairman wa ní àná àwọn ní chairman wa lánàá but ọlọ́run ò kádàrá ọlọ́run kádàrá àfọ̀ní ti fi ẹ̀sùn tún nínú àti rí ìfẹ́ ọlọ́run wọn ní jígbe o. nínú ìfẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run náà fi wá mo kí àwọn bàbá wa ní Naija bàbá Al-Mubarakah nínú ìfẹ́ ọlọ́run wọn wá ní dandan àwọn sì wá wá bí lónìí even event gan tó tó fa take wíwá wọn lónìí. wọ́n ti wà lójú ọ̀nà Ìlọrin wọ́n padà ní wọ́n ti wà lójú ọ̀nà Ìlọrin wọ́n padà ní Alhaji Abdulkabir ajíṣọ Jamali ti rẹ́rìn-ín báàgì ráìsì ti dé ọmọ ọlọ́mọ méjì ọlọ́run kó sàṣọ àjù Wednesday lọ báàgì ráìsì méjì ṣé méjì ni màálù ti wọlé. àṣọpẹ́ tó ti ṣe bẹ́ẹ̀ ó ti rẹ́rìn ó ti rẹ́rìn ó ti rẹ́rìn ó súnmọ́ olójú ó ráìsì súnmọ́ ó lọ súnmọ́. 1 million nù. wọ́n wá but event tó ti overtake tòní bẹ́ẹ̀ sọ wá pè mí pé àbáwọn fọ́sẹ̀ ẹ bá send account number lè kéwù mo ní kódà bó ṣe ìṣẹ́jú 5 mo ní táàsì ní jí ó lé ibi tí bá ti pé wà sí ni wọ́n ń ṣe lọ́wọ́ àbá ti gbà wọn lásìkò tó tó báyìí àfà ni wọ́n tó sì dájú àwọn sì ní ààrẹ mùsùlùmí ọba alẹ́ àti ọba òkè gbogbo àwọn who is who tẹ́ẹ̀rí tí mo pè wá sí bí báyìí àwọn ọmọ mi ló pe gbogbo wọn wá o gbogbo wọn even ẹni pé mo sọ tàwọn tó ṣe lọ àwọn bàbá wa ọba wọn àwọn tó ṣe lọ tí wọn fa ní 1 million ní ìsìn tó ṣe lọ Honourable Prince Abdulrasheed mi ò rí ẹ rí ìmọ̀ ibi tí ẹ ń gbé gan ìrọ̀lẹ́ àná lọ́mọ mi ká tó pè mí bàbá anakunla ẹnìkan báyìí ó ti wà ní Ifẹ̀ wọ́n ń ṣe ọlọ́jọ́ àbí nǹkan lọ́wọ́ sáà máa sọ fún pé ó gbọ́dọ̀ wá sílé kí wà lónìí wàláhì làzim wọ́n sì wọ́n mọ̀ pé ẹ̀ bìzì máa líǹkì ẹ̀ mọ́ Sheikh Jami kí wọ́n jọ máa sọ ọ̀rọ̀ àwọn náà wọ́n wá báwọn ṣe ń pè é ni wọ́n sá ń communicate. náà ń wo gbogbo bẹ́ẹ̀ nìyẹn ṣe ń bọ̀ láti Ifẹ̀ ni wọ́n bá mi mọ́nítọ̀ ẹ̀ títí tí wọ́n fi dóṣogbo àwọn ẹ̀sẹ̀ dìde níbi tí wọ́n bá wa Sheikh wa Akitoye jókòó sí wọn mi ò rí pé kí ẹ ṣe ẹ mọ̀ bí ẹ̀yẹ ń tẹ mọ̀ má bí ó ti àwọn ọmọ mi ni wọ́n gbé gbogbo àwọn tó wá bí atọ́kùn yìí o àtòbí o wọ́n á kàn sọ fún mi pé anakunla afẹ́pẹ́ ní báyìí ṣùgbọ́n a lọ fọkọ yín jíṣẹ́ ẹ lọ mi délé ẹnìkan ìyẹn mọ́ ilé captok bàbá captok ṣé mo délé yín rí ataliyam alihamudulilayi ayé sáfà àti ń gbé bára kì í lé mo máa sọ gbogbo àwọn èèyàn Zainab akọmọkéwù ni a àbí alihamudulilayi àfa akọmọkéwù ni a yẹn tó ká kó bá jọjọ ìyá iṣẹ́ ẹ̀dákun tó yà nẹ́bí ẹ̀jẹ̀ mi rí àwọn tí mo bá sọ̀rọ̀ ẹ̀dákun káwọn ní afúlámọ́ bàbá àfa ẹ̀dákun tó yà nẹ́bí bàbá yìí. ẹ̀dákun tó láwọn àfa mi ti bà àfa mi jẹ́ olú ọmọ tilẹ̀ Òṣogbo Alhaji Tajudeen Ọládìpọ̀ òsíjọ́ ta ìsàdúrà fún dáadáa tó ṣe fún wa mo wá fẹ́ jáde mo bá ra àfa kan kọ́lẹ́ tí ń tògbé lẹ́nu ọ̀nà
má lọ bá àfa ìsí òsì àwọn wá fún nǹkan báyìí ni bá ti mọ líǹkì kẹ tó lọ mo wá lọ bá olú ọmọ ẹ dákun ẹ bá ń pín ní ilé ní tí wọn bá sì fẹ́ ẹ bá ń ṣe fún wọn mo wá délé ẹkún wọn gbọ̀n mi pé sẹ́mi gan ò ti kanra mi ní ọwọ́ àdìdájíjọ́ kejì mo á jí lọ sílé olú ọmọ ẹ dákun ẹ má bínú o àáfàá bí ẹgbẹ́ mi lẹ́nu yìí ibi tí mo ní kó ti wá bá yín mo mọ̀ pé àwọn who is who lẹ́ mọ́ mú wọ ibẹ̀ ẹ fi yá mi wọ́n nígbà mo mọ̀ pé ìṣerú àáfàá bẹ́ẹ̀ mo fi ń tàn yá yìí bá àáfàá mi délé táwọn olówó báyìí lójú ọ̀nà wọn ni wọ́n ti gíláàsì àwọn ni ẹ tilẹ̀kùn ibi tó ti ba ayé jẹ́ dé gbogbo olówó tí mo bá lò ńlẹ̀ àti sẹ́ńtọ́ báyọ̀ sàlám ìbẹ̀lẹ̀ kìyàmà kò sí kan tó lè ní mọ́tọ́rọ̀ báyà rí ní tí ń bá gbé wájú wọn ilé kéwù ni ẹ dákun ẹ ràn lọ fún ilé kéwù ẹ dákun ẹ ràn lọ fún ilé kéwù ẹ dákun ẹ ràn lọ fún ilé kéwù lẹ́yìn ilé kéwù kò sí olú ọmọ tó bùnmi lọ́kọ̀ wàláhì mi ìbéèrè lọ́wọ́ ẹ̀ Saidi Ọ̀kín ó yẹ kó wà lójú agbo àwa lọ lé olú ọmọ 2010 mọ́tò mi ti ń gùn ibi ọba takú sí náà la mọ́ páàkì rẹ̀ sí lọ́ba takú sí di ọmọ mo sì páàkì rẹ̀ àwa délé olú ọmọ Saidi wa ní àdókòmìlà ẹ sọ fún olú ọmọ pé mọ́tò yín takú àmọ́ ní tí ń bá mọ́tò rẹ̀ takú ṣé ó fi kan gbé mi lọ lẹ́nu tó ní ni ó ní ẹ sá sọ mo ní mi lè sọ ọwọ́ adijọ́ kẹta olú ọmọ sì pè mí fún rẹ̀ bàbá mo fẹ́ rin ẹgbà kọ́kọ́rọ́ mọ́tò mo wá sọ fún Saidi mo ní tá a bá tọrọ ńkọ́ sẹ́ẹ̀rí gbogbo àwọn ọlọ́lá tó jókòó àwọn kápítọ́ọ̀kì wọ́n ẹ̀ sẹ́ni ẹ̀ lè tàn àwọn gan mọ̀ ké wọ́n mọ̀wé wọ́n mọ̀lá wọ́n tún máa yé ibi ẹ bá ti rí wọn ìfẹ́ Ọlọ́run ìfẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìní ẹ bá lọ bẹ̀ kì í ṣe èwo ní táwọn afáàkàn mọ́tò jókà bí wọ́n mọ̀ pass kì í ṣe paasi ẹgbẹ́ à máa ń na pass tàjí sọ pé ó fi wá bí àìsàn ọgbẹ́ gan pásà pásù pásì ọlọ́nkẹ́ àwọn eléyìí wọ́n wo bí wọ́n lọ pé sọ́lọ́ ń bẹ́ẹ̀ sànàbí ń bẹ́ẹ̀ a ti sọ pé bàbá wa Sheikh Yusuf Abajaro lẹ pẹ́lẹ́ kì í sà wa bàbá wa Khalifatu Yusuf Khalifa Abajaro lẹ pẹ́lẹ́ kì í sà wa gbogbo àwọn ọmọ mi tí ẹ̀ dẹ̀ to ìwé náà tí gbogbo ẹ̀yin tẹ̀ ń wá ìfín wá ọlọ́run já àwọn ọmọ náà mọ̀ gùn òkè sí ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ gùn òkè sí gbogbo ẹkún mi tí mo máa ń sun táwọn náà rí ní ẹ fi ń wà pẹ̀lú mi kò sí nǹkan méjì ju ilé kéwù lọ ilé kéwù ẹ dákun bó ni ó ṣe ga bó ni ó ṣe ga a ti sọ pé bó ni ilé kéwù ṣe ga yàtọ̀ sówó tẹ́ fún wa a níìdì nǹkan míì a ti ka nǹkan mẹ́fà tá a níìdì Barrister Hashim Abioye ó ti gbé nǹkan nínú ẹ̀ kódà ọkọ̀ fi 2 million sílẹ̀ pé ẹ má bá ń so òní mọ́sálásí ọlọ́run tán àti kọ́ o Dr. Fọdélù ti parí rẹ o wọ́n ti kún wọ́n ti rẹ wọ́n ti táìsì mímbàrí àbẹ́wò náà ń pè mẹ́nẹ́rà ìṣòro rẹ̀ lẹ́wọ̀n yìí wọ́n ti parí ẹ o ṣùgbọ́n kò gbà àwọn ọmọ ẹlẹ́kẹ́ o Barrister wa ṣe lecture tán a pè fún wàásù ni o jẹ́ ká tó fún un lápò òwe sẹ́ni pọ́lọ̀ ń jà fún olówó irú kápítọ̀kì tá a pè lónìí gan ọ yẹ wọ́n ṣe subhana rabbika kí wọ́n ní mùdírù àti ńlọ kí ẹni ọ̀sẹ̀ tó lọ mú ẹnfílópù owó tá a pa fún ẹ tó ní ṣùgbọ́n lọ́n ti kí àwọn owó ti dé ọlá ti dé karama ti dé gbajúmọ̀ ti dé gbogbo ẹ̀ ní ń bẹ owó wà ipò wà àṣẹ wà ọlá wà kò sí tí ò sí so captor wọ́n ti bá a mú yùn kábíyèsí aláwọ̀ wọ́n ti mú kan darí lónìí Romeo ọ̀nà ti mú kan darí lónìí ọwọ́ kù méjì àtààbọ̀ mo fẹ́ kẹ́ ẹ̀ rà á lọ fún kódà kì í ṣe pa afẹ́ pé ẹgbẹ́ rẹ̀ fún ẹ bá ṣe ni ẹ sì tó afẹ́ fi máa rántí yín àkọ́kọ́ standard office fún mùdírù àti àwọn olùkọ́ lásìá gbogbo tá a pa ibẹ̀ lánàá sí ńbẹ lẹ́yìn ńbẹ wọn Alhaji Sikiru Abaku tọ́ba kò ní tọ́ba kọ̀la gbogbo ọmọ tẹ́ bí ẹ̀ ní sọkún lórí wọn. Àmín. bàbá wa ìmáàmù bàbá anẹ́bìlì mọ́ Mubarakah bàbá wa ìsàlẹ̀ àró àti gbogbo ọjọ́ Mubarakah àtàlásàlátù yóò mọ̀ dáa fún yín sí ni. bàbá ìsọ̀lá náà wọ́n ní mo ṣe délé ké mo lọ wẹ̀ kúléwò mo rí i pé gbogbo tá a palẹ̀ sìn mùdírù tún ti ṣe bí ṣe ṣe ń tá a fi rí mọ́lẹ̀ ńbẹ́ńbẹ́ àwa fẹ́ parí ọ́fíìsì kíkàn ló dé èyí ò làbọ̀ èyí tá àti rẹ ni mú lọ́sẹ̀lì àwọn ọmọ yín ìkẹta a ní di school bus a ní tẹ́lẹ̀ ó ti gbó àti tà èyí tó wá wù mí in a school bus bien than 50 million capital kìí ju bẹ́ẹ̀ lọ bien than 100 million capital kìí ju bẹ́ẹ̀ lọ àwa fẹ́ next year ká gbé dojú agbo ká kọ́ sára rẹ̀
pé donated by Jamiu ti sùn ni. Alhaji Abdulkabir Ajíṣọpẹ́ Àṣìpa ààrẹ mùsùlùmí gbogbo ìlú ọba. Ọba alé àti ọba òkè ọwọ́ àti fi land ọwọ́ àfi sí. Land. Allahu Akbar. báàsì kọ́ síbẹ̀ nù. wọ́n la mìíràn wọ́n ní bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti ní kí wọ́n sọ̀rọ̀ kan sí mi létí wọ́n láwọn kọ̀ fún wa ní owó 500,000 naira. Allahu Akbar. wọ́n ti rán ẹni sí mi báwọn ṣùgbọ́n captok èmi ti mú ọkọ̀ bọ́yọ̀ sẹ́ẹ̀lì lẹ́fẹ́ bá wa mú káwọn ẹnjìníà wa máa kọ chairman speech ń bẹnu programu. ọlọ́run náà lákòólé lọ́sùnpọ̀ mi yẹn ni ó ṣe. Alhaji Abdulkabir. bàbá bẹ́ẹ̀ lọ́ni ṣe pé ọlọ́run mo fẹ́ lọ Amẹ́ríkà o ṣàánú mi o ọlọ́run wàá gbà á wà gun bàálù. àti fọlọ́nba ọ̀ya ẹ bá fún chairman Alhaji speech. Abdulkabir Ajíṣọpẹ́ Àṣìpa níṣẹ́jú márùn-ún ẹ bá wa sọ̀rọ̀ tẹ bá ti sọ tán ẹ bá gúnlẹ̀ sórí tí bàbá wí bẹ́ẹ̀ bá gúnlẹ̀ bẹ́ẹ̀ ìtúnà ro rẹ̀ padà àtúgúnlẹ̀ rẹ̀ ìtúnà ro rẹ̀ àtúgúnlẹ̀ rẹ̀. chairman àná fẹ́ sọ̀rọ̀ chairman ò ní dé. baba alhamdulilayi rabbil alamin baba wa mufasir Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. àmín. ìjọ yìí Ọlọ́run jẹ́ kó máa gbòòrò sí. àmín. ìjọ yìí ò ní tú. àmín. tí n bá ní